تذرها أطوى علينا ونفي الله يقص هذا حتى تسير ضرة تدي في بيت èso mọ́ká ni ó lè jẹ gbígbẹ́ ní okun tútù tọ́lá ti gbẹ́ yóò ṣe ká fún ọ dáadáa. nígbà tó tún wá gbé ọtún wá di gbígbẹ́ sára ilé òkú mínàlè ọwá fún òwú lọ síbẹ̀ ọká gbogbo ẹ̀ pátápátá nígbà tó dòrò fẹ̀kọ̀tọ́ àtàlára ọkẹ́ ìfòlẹ̀ wọlé ní òfin àwùjẹ́ yáàdì ọ̀fọ́wọ̀ ìyá rẹ̀ ní kẹ̀kẹ́ ìdínú tí náà wá fi ń pò bí náà fún gbogbo àwọn tí wọ́n sàkáwà ní fún tí wọ́n èyí gbé wọn àpépọ̀ wá inú orúkúùbù àdìkáwà ní orúkúùbù tó ṣe fún ọjọ́ tí yẹn ti ń yẹ̀yẹ̀ làwọn èèyàn ti lọ bá bàbá olówó wọ́n dọ́dọ̀ rẹ̀ wọ́n á pé ìyàwó tó ń bímọ ní ìyàwó tó ń bímọ so oyún náà wá jẹ́ kí ó ní kí fún nira nípọ̀ àìsòsòwò àwọn sì fẹ́ ṣe súnlẹ̀ ọ̀pẹ́ ọkẹ́ nítorí ẹ̀wà rí mi nìyẹn èyí oníwà ńlá nínú èèyàn táwà ti sóre fún ọba béèrè dáadáa ló ti ń bẹ́ẹ̀ ẹ̀yẹ bá di àsùpọ̀ ọ̀yá kò jí wá jẹ́ bẹ́ẹ̀ ní program bí pé mo fẹ́ lọ bí kan wá lásìbá tàbátìká tó bá gbá kọ́ wá tọ̀ nítorí tí ó jẹ́ lọ kásìbá àwọn ìjókòó lẹ́nu ọ̀nà lẹ́rẹ̀ pé kásìkò sàtítò ẹgbà tó ní tí wọ́n sáré lọ́nà sẹ́ẹ̀sẹ̀ òkè ọ̀kẹ́kẹ́ lásẹ̀láwà ìpọ̀lọ̀tọ́lá lásẹ̀láwà ìpọ̀lọ̀tọ́lá ojú òpòdé ẹ̀ àbọ́lọ̀ òsì lọ́nà sẹ́ẹ̀sẹ̀ tí tó bá jẹ́ lòlò ní kìí mọ́ lọ́mọ́ ọ̀rẹ́ kẹlẹ̀ kún ní wọn ọ̀kẹlẹ̀ owó fẹ́ ẹ̀kú túnmù tají ní títí inú aago méje ìgbà tí wọ́n sì lẹ́kùn wọn bí òun àyẹ́dẹ̀ ní sí trábùn láti lọ sí ọ̀rọ̀ kọ́ǹgá ìjọ́nà sí níjọ́ fúnlé tínú tí ẹ ti ń dùn pé olóòwò fún mi rẹ̀ sí ìtùgbẹ̀ ẹran mo ti rí sí ìdáàbì sáta ìwọ̀ òkè sínú àwọn fáwọn àfá ọmọ yóò gbà fúnlé inú tí ẹ tún dùn gbogbo àwọn tí ọ̀fẹ́ sọ fún mi jẹ́ mọ́ tẹ́lẹ̀ mo bí máa ẹwà bá mi yọ ayò àbára títí ẹ máa lọ ha ó sì tó bá jòkó bá ilé ẹ̀kẹ́rẹ́ yóò wò kìí ní ẹkú ní ọjà pé ọlọ́wọ́ sì dúdú jì ní bàbá ìwọ̀n lọ dúdú tì ọlọ́wọ́ dúdú tì wọ́n ní mẹ́sàn-án káwà ní tó ní síkà mẹ́jẹ̀ kó jẹ́ pé irú òwe àwọn lẹ́wọ́ báyìí yóò wá ṣe ilé ẹ lára tó a bá rẹ̀ sórí òṣòre ọlọ́ni gbogbo àwọn tó bá gbọ́dọ̀ gbọ́ tó bá rẹ̀ sóre wọ́n mọ̀ sóre ìlú tí wọ́n lọ́dọ̀ ti là. ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم wọ́n ṣe torí ọlọ́run ìwọ ìyọ̀nù ọlọ́run wọ̀tẹ̀sìbíìtì min anfusihim ó sì rí ẹni náà kẹ́rẹ̀ tí n tó ń fẹ́ sí òun fẹ́ fi borí lọ́dọ̀ ọlọ́run olùbí máa fẹ́ sóre yá máa wá sóre fáwọn ìyàwó níyàwó nítorí kó kan wọ́n bá lè sọ́dọ̀ rẹ̀ àwọn tá a sì ń wí yẹn ó ti yẹ kí wọ́n ṣe ń pẹ́ àwọn náà ò ṣe ń pẹ́ àwọn náà tún kù lẹ́ni tí ń kọrin òbẹ́sẹ̀rẹ́ àwọn ọ̀nà tí fárígá wọ́n náà wọn ò ṣe ń pẹ́ wọ́n ní bá bí ṣe wé gbìngbìngbìn lọ́dúnrọ́ wọ́n tún gbó lérí tó bẹ́sẹ̀ wọn kọ́ ti wà sí ìmọ̀ ọ̀wẹ́lẹ́wọ́ pé dọ́ìfú dọ́ìyá lẹ́bẹ̀ wọ́n ní dọ́ìfú dọ́ìyá lẹ́bẹ̀ àlejò ní arábìnrin kan ní arábìnrin yìí tẹ̀sẹ̀wọ̀ ìtẹ́tì lè ráàtù lọ́rọ̀ lẹ́bẹ̀ gẹ̀ẹ́nìyàn arákùnrin kan ní wọ́n bẹ lọ́dọ̀ rẹ̀ dáadáa ipò wọ́n wá bẹ lọ́dọ̀ rẹ̀ ó pẹ̀lú ìyàwó rẹ̀ ní pé amárakùnrin yàkínà gẹ́rẹ̀ sàfihàn ẹnìkẹni tó sàáhùn púpọ̀ kèlé náà fúyàwó kèlé tọ́jú ìyàwó rẹ̀ tìnira ní fi máa ń kún sẹ́yìn àmọ́ ìyàwó òsùn méjì o kìí sí pé ìyàwó ògbó sọ àmọ́ tí ìyàwó bá béèrè owó ìyọ́ yìnyín fífú kò jẹ́ kí wọ́n mọ̀ pé ìyàwó sí àmàlù
tó bó ṣe wà nínú ìgbẹ́ nínú olómi ti yà kí tó wá ní orí tó ṣe wípé nínú sọ̀rọ̀bà Ànábì Muhammad ahun ni ìyàwó rẹ̀ wá bá Ànábì Muhammad wọ́n ni ya Rasulullah ọkọ mi kìí fowó lé ẹjọ́ sì máa pa wá nínú ilé òun sì bẹ̀m̀bẹ̀ kò sì ní gbówó lé bí n bá débẹ̀ tí wọ́n á mú kó Ànábì ní kò sí wàhálà lọ mú nínú owó tó gbé kalẹ̀ nígbà tó mọ̀ polówó ní wọ́n mọ̀ bẹ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n mú dédé èyí tí ó tó yín jẹun àti wọ́ àtàwọn ọmọ mẹ́jẹ̀ ó lé tọ́lá yí pé dédé yìí ni lọ mú Ànábì ní kò ṣẹ̀ṣẹ̀ وتثبيت من أنفسهم dédé yìí lọ mú o kìí ṣe ìwọ tí wọ́n kọ́wọ́ fún pé kọlọ́jà kó lọ́ pèlò ọwá di kùtí olówó èso kò tó rówó tó tùbí ra kọ́ nínú owó tí wọ́n ní òfin ṣe ń jẹ tó bá kú ọ̀rọ̀ kò fọ́kọ̀ rẹ̀. وتثبيت من أنفسهم wọ́n ní ìyàtọ̀ wọn ló ti kọ́ nínú ọdún lọ sọ́jà kó mọ́ kiri ìlú pàdé tí ó lọ ṣòwò. وتثبيت من أنفسهم ọkọ̀ rẹ̀ kò lọ́ọ́rọ̀ oúnjẹ lọ́ọ́rọ̀ nǹkan wá àwọn ẹ̀yìn lọ sọ́jà kọ́mọ́ ti bẹ̀jìrì ìyá rẹ̀ ló ti kọ́ tọ́bá wá dé ìsọ̀ yóò wá sàkára nítònítòní kọ́sà àti fi rẹ̀ tí níbẹ̀ aráàmù ló tọ́jú sí kùn وتثبيت من أنفسهم àwọn kẹ́kẹ́ ń bẹ ọlẹ́tọ̀ bọ́mọ bá kó wọlé tí ẹni wọ́n pa bàbá wá débẹ̀ èmi sì pàdé sọ pé owó lọ́wọ́ ọmọ ikú tẹ̀fẹ́ ra ìkẹfì múnú lẹ́rú kò sí kọ́kọ́ owó rẹ̀ sí rẹ̀ o tí bàbá bá ń mú bẹ́ tó fi lọ jẹun tí ò sọ fọ́mọ tó ọmọ bá dé tí yóò pé bàbá lónìí gbogbo pé bàbá ọmọ tó ṣe bẹ́ẹ̀ lásìkò Ànábì ní ìwọ àti dúkìá bẹ́ẹ̀ ló ní gbogbo وتثبيت من أنفسهم ìwọ ni kò tọ́jú owó ẹ̀ kí bàbá rẹ̀ mọ́ rí bọ́tí tó bá ti kó sí ibi ọwọ́ rẹ̀ òun ló ní ẹni lẹ́rù òun ló lẹ́rù وتثبيت من أنفسهم tó ọlọ́nà tó wù yìí owó tó ọ̀fẹ́ nílò fún kẹ̀kẹ́ ní tọ́jú rẹ̀ bí bàbá rẹ̀ bá béèrè fún tọ́jú rẹ̀ nílé ilé bó bá ṣe lágbára mọ́ tó ọba wá ní kò sí jí ń bẹ́ẹ̀ bàbá rẹ̀ lè tẹ́bẹ̀ kó mú ọ̀bá kì í ṣe kó palẹ̀ mọ́ gbogbo ẹ̀ kó mú ọ̀bẹ yìí tó mú náà fi jẹun àbí kó fi tọ́jú nǹkan tọ́lá mú Ànábì ní àtiwọ́ àti olókìyà rẹ̀ bàbá rẹ̀ lónìí وتثبيت من أنفسهم wọ́n lọ́mọ ọmọ títí pé bàbá rẹ̀ ló lè bàbá rẹ̀ èso rẹ̀ ó mú nǹkan rẹ̀ ní وتثبيت من أنفسهم arábìnrin yìí ọkọ yìí ṣe dáadáa kìí fún tó nígbà tí ìyí fún tó òun pẹ̀lú ọkọ rẹ̀ wá wò ìyá ìjà lé lórí wọ́n ń kọ̀ mí èyí tí mo fẹ́ wí fún ọ lérí ikú òfẹ́ máa tọ́jú mi oníwọ̀kọ̀ mi fàtọ̀lẹ́ fàtàlípa ọkọ mi kọ̀ ní sílẹ̀ èmi ò lè dúró tì èmi ò lè dúró sùúrù lérè wọ́n lọ́wọ́ sọ òkòwò fẹ́ pé èwo ní ká máa fọ́ ọ̀rọ̀ rí pé mẹ́rin mo jẹun ká ní tọ́kọ̀ òbí sí ìlówó èmi ò lè ṣe sùúrù ní ó lọ́la kọ̀ọ̀kan nígbà tí ó kọ̀ọ̀kan fẹ́ẹ̀mẹ́tọ́lẹ́ àtẹ́wù kẹmẹ́ ọmọ akọ̀ọ̀kọ̀ yìí sílẹ̀ wẹ̀kẹ́lẹ̀ dẹ́rẹ́lẹ́kẹ́ zamani síta àsìkò ọyẹ́ lásìkò ọyẹ́ sì ní lọ́dọ̀ wọn àwọn nǹkan máa ń wà dáadáa wọ́n máa ń rìn kẹjẹ dáadáa nígbà tí ó yà ọyẹ́ lọ fẹ́lẹ́ méjì àtúnṣe nígbà tá sì bọ̀ ọrún ní ìfẹ́tẹ́jẹ́ tí ilẹ̀ lọ́la ń wọ́n wọ́n tó fi bẹ̀rù nínú gbogbo òlú ọ̀pọ̀lọpọ̀ yóò níwà tẹ́lẹ̀ inú tí ó fi gbẹ̀gbẹ̀ ìrẹ́ ọkọ̀ àárọ̀ rẹ̀ ló wá ní kí ló yẹ kó ṣe òun ló ti kọ́kọ́ ló ti lóhun ògbàgbé gánlẹ̀ lọ́ba tó dẹ̀yìn lọ́tún lọ́bọ́ ọkọ̀ ìpé ìjọba ilé ìwọ̀kọ̀ ní àárọ̀ sórí ń dá ní ìmísì فبعثت إليه ترجمهم بعد منه فرفر قائلا أو أنا صفقين بقى منسسي ولوتو أورينس بإياو kí wà rẹ̀ ránṣẹ́ sí mi nígbà tí ò fẹ́ kọ́ nìmọ́ ọkọ̀ wá ní ààrẹ tí ó yí tó bèèrè nì àṣẹ́ìfù bẹ́yà ti lẹ́bẹ̀ tí ó rí oòrùn ó ti gbẹ̀ wà wàrà ti tán kò sí wàrà mọ́ rọ́fà
ọkọ ìkọ́ ohun ò ní fún náà ẹ̀tọ́ rẹ̀ ní kọ́mọ̀ fún tí wọ́n fẹ́ wọn mọ́ ọtí kún mẹ́ lọ́dọ̀ tí wọ́n lẹ́mọ̀ wá pé ojú tó ti máa nílé òun ní mọ́ ìyàwó tó ti lọ yóò tún padà yẹ́ tí máa yíò kọ́ náà wá gbọ́n sọ kí o sá kó ní sá وتثبيت من أنفسهم kí èrè ní àwọn lọ وتثبيت من أنفسهم irú ẹ̀kọ́ mẹ́ lọ fẹ́ wá sóre fún dàrẹ́ tí bọ́kọ̀ rẹ̀ bá dé tó ní tòsánú wà fún àmọ́ bí ìyàwó obìnrin bá ti ń bọ̀ ní títí ń wá tẹ́ ìdíjọ́ fúnra yín ní nǹkan ní ìgbà wo ní ẹ̀mí bèrè ti bí eré وتثبيت من أنفسهم وتثبيت من أنفسهم ọlọ́ni bẹ́ẹ̀ bá ṣe sàárà ẹ̀ṣẹ́ kì í wáyé ṣe sàárà nìkẹ́ òun lọ́jọ́ nǹkan àdìsàn níbi tó sọ̀rọ̀ nípa àwẹ̀ gbogbo ṣẹ́ tẹ́ ẹ bá fẹ́ ṣe tọ́lọ́ jẹ́ iṣẹ́ olóore ẹ̀ṣẹ́ tí wọ́n lọ́dọ̀ ti là ẹ̀ máa fi wáyé ọ̀dọ̀ ọlọ́run wọ́n tẹ̀sí bí. وتثبيتا من أنفسهم وتثبيتا من أنفسهم kẹ́ ẹ wá ní lọ́kàn bí n tí ń ṣe yìí mo fẹ́ gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run kì í ṣọ̀rọ̀ èyí lọ́ọ̀fin ní retí lọ́dọ̀ ẹni nìkó kí ẹ ṣe وتثبيتا من أنفسهم وتثبيتا من أنفسهم كمثل جنات بربوات وصحباء فمثل جنات بربها فيها سبع وبر كمثل جنات بربوات أصابها وابل وكمثل جنات بربوات وصحباء وبر ọlọ́ni tààrí fi wé ọdẹ gẹ́gẹ́ bí ẹni tó ní oko kẹ́ni bìrọ̀bùwátì ọkọ̀ tààwà rí tó ní kẹ́mẹ́sẹ̀lẹ̀ bùsùlá ọdẹ gẹ́gẹ́ bí oko tààrí gùnkẹ́ sí tààrí gbìn oríṣiríṣi sí bìrọ̀bùwátì lẹ́yìn wọ́n mẹ́kẹ́lẹ̀ mọ̀rọ̀tàfà ìmùsùlùmíà mínà àjò in tí wọ́n pè ní rọ́pùwà ń láyé kan tó ga láti ilẹ̀ sókè ìyẹn wá fi bí ayé lè dákó tọ́gbìn oríṣiríṣi sínú ẹ̀. كمثل جنات بربوات وصحباء وبر àsọ́bẹ̀ ẹwọ́ ẹbí nù òjò wá rọ̀ sí iye rẹ̀ nígbà tó tó rọ̀ sí iye kí ni ó ṣe فاتت أكلها ضعفين فإن لم يصبها وبيل فاتت ọ̀rẹ́ ní nígbà tó tó rọ̀ sí iye gbogbo orúkú iná wá jáde ní ìlọ́po ìlọ́po ọjáde dòndẹ̀dòndẹ̀ tó ṣe é wò dáadáa òjò tó rọ̀ sí òun wọ́n lọ́tọ́ tó ṣe rí òun lòjò tó lè dáadáa ọba jẹ́ kí rúkú iná jáde bó ti ṣe ìpúnlò ha ẹ̀yìn tọ̀nàrà tó ha àwọn èso rẹ̀ jáde dé ìfẹ́yìn ọjáde dáadáa tó ṣe é wò wáyé lẹ́nu sínú àwọn abìnrin fọ́tọ́ وإن لم يصبها وبل فطل gbọ́dọ̀ bárọ̀ tẹ́lẹ̀ fàtọ́lù ẹ̀yọ̀ ọ̀zá èrè ni ó sẹ̀ sí lérí فإن لم يصبها والله بما تعملون بصير والله بما تعملون بصير وكذلك عمل المؤمن لا يكون أبدا èyí ni iṣẹ́ olùgbàgbọ́ òdodo òwe tọ́lọ̀ ń pa ní òun ni gbogbo iṣẹ́ tó olùgbàgbọ́ òdodo bá ṣe tọ́lá ti ṣe nítorí ìtọ́lọ́ kò ní bàjẹ́ yóò máa dàgbà sí ní níwájú ọlọ́run. والله بما تعملون بصير والله بما تعملون بصير بل يتقبله الله ويكفره وينميه iṣẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́ wà ẹgbà yóò máa wá pọ̀ sí lóore yóò máa pọ̀ sí lóore nítorí kó sí pẹ̀lú àníyàn méjèèjì dáwí. والله بما تعملون بصير والله بما تعملون بصير ọlọ́lẹ́ni ọlọ́ bí mẹ́ta
kò síṣẹ́ tẹ́rù kan lè ṣe tó pamọ́ sí mi ọlọ́ kò síṣẹ́ tẹ́ lè ṣe tẹ́mi ọlọ́run wà pé á iṣẹ́ yìí ò òye èmi ọlọ́run wọn mọ bẹ́ẹ̀ ti ṣe ṣe wọn rá ní ẹ̀yìn wọn lẹ́nu kan sí lọ ọwọ́ ìṣe lọ́run tó ní ọdún ìfẹ́ ládàá lọ́dọ̀ ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run lòdù òṣìṣẹ́ ọlọ́run nínú bàbá ní rábì yẹn tó lànà ní ẹgbẹ́ onímọ̀ kẹ́ ń ṣe nítorí kẹ́ ń ṣe òun irọ́ nítorí ọlọ́run ní ṣe é ṣe. Wallahu bima ta'maluna basir. Wallahu bima ta'maluna basir. Tọ́ọ̀ bá fi ṣiṣẹ́ tọ́ọ̀nì ládàgbà ń bẹ̀ nínú gbogbo sí olóore ọbẹ̀rẹ̀ sàárà ààwẹ̀ méjì yẹn lámúlá pẹ̀lú ìfúnra wa ọgbọ́dọ̀ mọ̀ sí bí mò ń wá ìyọnu ọlọ́run pẹ̀lú má wá ìyọnu èèyàn lékejì ọgbọ́dọ̀ wà nínú ọkàn rẹ wípé in tí mo fẹ́ ṣe òfin ọlọ́run ni mo fi tẹ̀lé. Wallahu bima ta'maluna basir. láti mọ́ pẹ̀lú ìwálẹ̀ kan. Wallahu bima ta'maluna basir. ìgbẹ́ ẹni tó lọ gba nẹ́kàlí aláhùnmọ̀ káàtì wọ́n á ní kó dúró lórí ẹsẹ̀ kan fi yẹn lẹ́fìlà lóhùn lẹ́yìn fátíà ìzájà mọ́kànlá káàkiri fátíà alẹ́mìnẹ̀sẹ̀rá mọ́kànlá lẹ́yìn ẹsẹ̀ kan ìjọ ló kó bá rẹ̀ ní níjó ẹsẹ̀ kejì ò gbọ́dọ̀ kálẹ̀. Wallahu bima ta'maluna basir. ọlọ́run pé tí wọ́n fún ẹ ìjẹ́bẹ nínú òfin ọlọ́run bí lẹ́fìlà lẹ́sẹ̀ kan bò tí o bá ti ṣe àjẹsípò pọnmi sínú apẹ̀ ọ̀n pọnmi ságbẹ̀ òní ládàkà tó fẹ́ kà. Wallahu bima ta'maluna basir. tó o bá lọ wọ dáadáa tí ìṣẹ́nu àwọn àdìsí mọ́ ọdún àwọn àdìsí tó fi kúrọ́ máa nẹ́bí táwọn gbé pé ìgbà mẹ́rájà mo ti gbà délé ṣàbán mo gbà délé ramadan mo gbà délé àwọn ẹ̀wọ̀n ẹni ọlọ́run ẹ̀rọ ò ní níbi táwọn ti gbà pẹ̀lẹ́. Wallahu bima ta'maluna basir. tí o bá ti síbẹ̀ nínú sẹ̀rí ẹ̀ ajásí pé iṣẹ́ tó o ṣe ìyẹn fi wáyọ̀ lọ. Wallahu bima ta'maluna basir. gbogbo ìbáradà tá a fẹ́ ṣe agbọ́dọ̀ kọ́kọ́ lọ wò ní pé jẹ́ kí ní ìṣe níbi òfin ọlọ́run ló mẹ́rin ẹ̀yẹ tí lọ tàájú ìyàwó kò tọrọ ìyàdá lọ́dọ̀ ọkọ rẹ̀ lálẹ́mẹ́yìn èmi lọ tàájú lálẹ́ yìí ó ọkọ̀ ní tàájú tí wọ́n tún lọ ẹ má sọ tí ò sí ọlọ́run jù ní lọ mo ń lọ ń tèmi lọ èyí tó kọ fẹ́ wí ni pé òun wà lálẹ́ yìí èmi ti bára dé. Wallahu bima ta'maluna basir. lẹ́yìn ìgbà yọ̀dá. Wallahu bima ta'maluna basir. lẹ́yìn ìgbà yọ̀dá lọ́dọ̀ ọkọ èyí tó bá mú ẹ jáde kó nílé tààrẹ lọ́wọ́ sẹ́lẹ́sì àdúgbò kẹ mi sálẹ̀ yín lọ́nà ẹwà tààjú dìkọ́ tàá fọ́ lórí. Wallahu bima ta'maluna. Wallahu bima ta'maluna basir. ọ̀rọ̀ ní ìlọ tààjú dì mí ọ̀rọ̀ ní ọkọ̀ wá pé ẹ̀ẹ́sẹ̀ ń jẹ onítọ́lọ́ lára sóti rẹ̀ bí ǹdẹ́ bá rí ẹjẹ́ ó tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ọlọ́run ò lè bá nẹ́fílà tọ́ yẹn. Wallahu bima ta'maluna basir. ẹ ti jọ sọ báyìí ní èyí lọ tààjú ṣe ìyọ̀dá bẹ́ẹ̀ ni bó lẹ́wà ṣe tó ń jẹ ó ní òdúgbòrẹ́ ìgbà kọjá ìlera kẹ́ẹ̀tì ẹbá ti kí sómi ọlọ́sẹ̀ mílìkì ní mẹ́mẹ́ mílìkì mẹ́mẹ́ ṣúgà náà mẹ́mẹ́ kẹ́ tó kù sí wà máa lọ àti pé bí ọkọ̀ bá pè ní àgbègbè ní máa lọ jáde ọlọ́ ìjókòó lé. Wallahu bima ta'maluna. bí ní ìṣẹ̀lẹ̀ láyé nìsí tẹ́sí pé bọ́ọ̀lù yìí bá jáde tàájú dì lọ́lọ́run lọ tàájú dì ní ọlọ. Wallahu bima ta'maluna basir. ibi ayé ti pé ti pé kò sówó ìyàtọ̀ fẹ́ sì fẹ́ lówó kò fẹ́ ṣe bí dáríkà ó lè ṣe bí olówó bàbá láàánú pọ̀ ń ta. Wallahu bima ta'maluna basir. ọ̀kẹ́ tí mo yẹ̀ ni wọ́n ń gbé kọ́mi tàájú di tí wọ́n lọ ṣe tàájú kì. Wallahu bima ta'maluna basir. ọkọ̀ sì ń lé òun bẹ́ ní fa kàkàkí ń sùn lọ tí ẹni. wọ́n ti mú lẹ́lọ́ rẹ̀. bima ta'maluna basir. àwọn tó tọ̀ bá níbẹ̀ wọ́n náà tọ́pọ̀ ní wọn bá kọ́ sàn ẹ́
kò ní bá sí ọlọ́run jẹ́ pẹ̀lú àkókò tiẹ̀. والله بما تعملون بصير. gbogbo ṣe tá a bá fi ṣe kẹ́rẹ̀ pé iṣẹ́ yìí tí mo fẹ́ ṣe o mo fi ń wáyé ọ̀nà ọlọ́run ní ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ọbẹ̀rẹ̀ ní sàárà ààwẹ̀ gbogbo ṣe ẹ fi wáyé ọ̀nà ọlọ́run. والله بما تعملون بصير. ọlọ́run tẹ́ ẹ bá ṣe bí èmi ọlọ́run ti ṣe rẹ̀ yín tí iṣẹ́ yẹn ọjọ́ òfin èmi ọlọ́run àmúṣetá àti kóore fún yín oore jẹ́ ìgbẹ́ yóò máa pọ̀ fífún onídìí. والله تعملون بصير. والله بما تعملون بصير. bí ìrùn ló fẹ́ kí kan fi wá mẹ́rẹ́dọ́tò lá ìyọ́nú ọlọ́run ló fi wá tó abẹ́fẹ́ wa pẹ̀lú ìyọ́nú ọlọ́run ọ́rì kú ò ní kí àlà sàlámàlẹ́kú pọ̀dìdé kọ́ máa lọ ọ́ farabalẹ̀ kí kẹsì ẹ̀rọ bí ní ọlẹ́ ọmọ pé torí ọlọ́run ló fẹ́ fi ṣe ó sì rí wípé ìrùn tó fẹ́ kí ó ṣe dédé òfin ọlọ́run bọ́dọ̀ ti ní ká ṣe ibi tọ́lọ̀ ní ká ké wúkú ẹ̀ẹ́kẹ́ wúkú ń bẹ ibi ó ní ẹ̀kẹ́ kúkúrú ẹ̀ẹ́kẹ́ kúkúrú ń bẹ ibi ó ṣe gbogbo ẹ̀ dáadáa ìpàdé ọ̀rọ̀ fẹ́ máa kírun kọ́ máa forí kalẹ̀ sáájú ìbọn tọ́lá tí ń forí kalẹ̀ sáájú ìbọn ẹ̀sìn yẹn ò pé mọ́nu lẹ́yìn yẹn káàdé ní sọ pé tọ́lá dẹ̀ kìíyàmà ọ́ọ̀dì bèbè sọ́rọ́ tẹ̀ hímà pẹ̀lú àwòrán ẹranko kẹ́tẹ́kẹ́tẹ́ ìwọ́n tó ń kírun nìyẹn ẹni tí ò wá kí ń kọ́. والله بما تعملون بصير. alẹ́ ni mo rí yí o. والله بما تعملون بصير. kò sí ṣe tẹ́ ẹ ṣe tó pamọ́ sí mi ọlọ́run alẹ́bí wa Muhammad alẹ́bí ní mẹ́ni àǹfẹ́kọ̀ zawjayn ẹ mẹ́ni àǹfẹ́kọ̀ zawjayn fi sabilillah ẹni bá fẹ́ yàwó méjì lọ́dọ̀ wa ó yẹ ká tú lẹ́nu ìgbà ti pàdé lé I love you torí kan ọ̀tọ̀ wọ́n lè déwájú eléré ẹ̀kọ́ mi eléré náà sì gbọ́dọ̀ bí bá sí àyà ara ní ìlú àti àwọn àjò tí ẹ ti tó ìdí ara ní. والله بما تعملون بصير. wọ́n sì dá ara ilẹ̀ yìí èyí kọ́ ni wọ́n wí èyàn méjì tó so yìí tí wọ́n fẹ́ ra wọn dáadáa tọ́kọ̀ ní wọ́n náwó léwọ̀n ìyàwó méjèèjì lérí tí ìṣe ní nílá kò ṣe rẹ̀ fún èyí náà ń torí pọ́nà ní kí n lọ fún wọn ọwọ́ ayé yìí wọn ọtọ́jú wọn nínú ní ẹni náà wọ́n á bẹ̀rẹ̀ jẹ́ tọ́lẹ̀dẹ̀ kìyàmà inú àwọn ẹlẹ́kùn àjíjẹ́nẹ̀ wọ́n pè ìbánú ọ̀kan mẹ́ dáàmìlẹ́ kí wọ́n pè yàtọ́lá ìwé ẹrọ ọlọ́run ẹ̀ẹ́dẹ̀fẹ́rẹ̀ orí ló wọ́n ṣe ibi ní kó gbà wọlé fẹ́rẹ̀ kẹ́rẹ̀ nínú àrísọ́nà tí wọ́n bá jẹ́ pé ìrún ló dájú lọ́dọ̀ ti yẹ tó ń ṣe nítorí ọlọ́run tó kí dáadáa dúnyí ẹbí náà bí wọ́n lè sọ́nà lẹ́kùn kan bẹ́ẹ̀ sọ̀láàtì níbẹ̀ lókè tí àwọn ẹni tó kírun ló fẹ́ gbàgbẹ̀ wọlé tí wọ́n kírun dáadáa bọ́lọ̀ sí fẹ́ wọ́n pè é gbàgbẹ̀ péyà ibi ní kò gbà wọlé nítorí pé orí ìwò kíra wọ́n lọ kẹ́rin nínú ayé jihad ìwọ̀n tó bá jẹ́ sí wípé jihad lòlùkọ́ ń ṣe báwo ni ìsìláàmù ṣe kì í ṣe jihad tọ̀bẹ ká para wa mọ́ èyí ti wá lọ òfin ìsìláàmù ti parẹ́. والله بما تعملون بصير. والله بما تعملون بصير. jihad ti yẹ nígbà pé wọn ìsìláàmù ṣe lọ sókè gbogbo ilé ẹjọ́ kò tẹ̀síìrì yìí ní kí ìsìláàmù lè lọ sókè èyí tó bá yé ẹfì ìyàwó ẹfì yọmọ ẹfọ lẹ́gbẹ̀ẹ́ olò ní ìdá ìjọba yìí eléyìí náà tún wọn kú sí tí ẹ̀ náà tún lékún un. والله بما تعملون بصير. والله بما تعملون بصير. wọ́n mẹ́rin kẹ́rin nínú àrísúyà ẹni tó bá jẹ́ sí pé nínú aláàwẹ̀ ló ń wà lẹ́ni tó gbàwẹ̀ dáadáa lédè tí wọ́n èkó wọ́n ní ayọ̀ mímọ́ gbàwẹ̀ mọ́ mi tán máa wọ ẹjẹ́ rí والله بما تعملون بصير. ọlọ́run والله بما تعملون بصير. ọlọ́mí àwẹ̀ tí ẹ ti jákú báàkì torí pọ́ ọmọ tí ń tà nǹkan gẹ́rẹ́ ṣe ti fọ́ bá ń dì pé gẹ́rẹ́ yẹ́gàwẹ̀ tán ó gbà àwẹ̀ tí jẹ́ والله بما تعملون بصير. ọlọ́mí ti ń sọ fún ti ẹ̀ pé ní páàkì
níjọ ọdún ọgbà ọlọ́run mo tí mo kó sára èèyàn pọ̀ rẹ̀ máa rí lísì kan fún un lẹ́yìn ìṣẹ́jú bọ́n. bí èèyàn bá sì ti ń sọ̀rọ̀ bàjẹ́ kó ọmọ ọmọ gbéyàn sọ pẹ̀lú àníyàn bẹ́ẹ̀ tẹ́mi rẹ̀ wọ́n tọ̀ ń jákù díẹ̀ pọ̀tàbù ẹ ti ń dé sáyé ó ti fẹ́ kan pupa ti ń dín ààrẹ dín. nígbà tí wọ́n ààrẹ lórí àfá mo fẹ́ béèrè ni sí ní ọba pàdé obìnrin lọ́sàn tó bá jẹ́ sí kó yí ọ lórí tó lè sọ̀rọ̀ ó fẹ́ fọ́ kan ó kà sọ̀rọ̀ ó fẹ́ fún báyìí lọ́wọ́ ìkiri kan lọ́wọ́ bọ́ọ̀lù ti máa sọ yín náà nígbẹ́ tọ́lú. ẹni tó bá gba àmọ́tọ́ lè tiẹ̀ dáadáa wọn bẹ yìí tó kù ní sí olómi ti kórè ọ̀sẹ̀ ẹ máa gbẹ ó ti rẹ̀ wá tó lè ti kùn ní ọdún lọ́dún sí ìlú náà èmi ò lè ṣiṣẹ́ kíkọ́fìlà tó náà èkó tètè kan ọdún lókùn tí ìrìn ti bá ìlú nígbà yìí ló yẹ kó tún múra bóyá bẹ̀rẹ̀ ò ṣe dáadáa wọ́n ti parí tó ń gbèsè. ẹni bá gba àmọ́tọ́ rẹ̀ dáadáa tọ́bẹ̀tẹ̀ kì í yára tó ìyẹ́ mi náà ni wọ́n lè rẹ̀ yá lẹ́ẹ̀kùn àlìjẹ́nà tó ṣe wípé àwọn aláàwẹ̀ nìkan lọ́nà ìtọ́jú kalẹ̀ ojú ọ̀nà wọ́n pè ní àrẹ̀yà àdírìyà ibẹ̀ ni wọ́n gbà pẹ̀lú ẹni tó bá gbàwẹ̀ dáadáa báwọn aláàwẹ̀ bá sì ti wọlé àti ilẹ̀ pẹ̀lú omi òdúgbà ìwé náà tó bá gbàwẹ̀ dáadáa ni o tó ọ̀jẹ́ ó jẹ́. àdébí tí wọ́n ní wọ́n bẹ̀rù kẹ́lẹ́ mi ní àlè sọ́dà ẹni tó bá ṣe pé nínú jẹ̀mú ní sàárà lòun wà ń ṣe sàárà àti kò ṣe pẹ̀lú kó mọ̀ sí ìrìn kò ṣe pẹ̀lú kó mọ̀ owó ẹ̀ nínú jẹ́ pé ètò sọ̀rọ̀ kẹ́kẹ́ fún tó ṣe wípé tó bá fẹ́ lọ ohun tí mo fún yóò tó ju ìpàdé pẹ̀lú ìdíkọ́ gbáwájú tó bá ní ètò sọ̀rọ̀ torí lánàá tí mo wọ̀ ó ní wà láìsí bá ṣe ìjẹ́ fún owó náà mo ti rà lójú gbogbo ìlú gọ̀bí ẹ̀ lọ́wọ́ ń tẹ̀ sọ́wọ́ ọ̀tún owó òsì ló yóò lè sí ó ti wọ́n sọ́nà òtẹ̀jẹ́ kó dàbí aṣọ tí aṣọ olówó ńlá subhanallah tí mo ti fún tọ́lá wù kó bèbè yílẹ̀ ọ̀kẹ́. gbogbo ẹni bẹ́ẹ̀ ṣe sàárẹ̀ tó ṣe káwọn tí wọ́n ń ṣe nítorí ọlọ́run lẹ́nu rí nomi kún jẹ́lá wẹ̀lẹ̀ ṣùkúrá kọ́ retí ẹ̀sán lọ́bẹ̀ wẹ̀lẹ̀ ṣùkúrọ̀ kò sí retí kò dúpẹ́ fún àwọn tí bá máa ń ṣe bẹ́ẹ̀ nítorí ọlọ́run ọlẹ́ni tọ́bájàlì kìíyàmọ̀ àwọn náà nílẹ̀ tí wọ́n gbà wọlé dáadọ́ tó kalẹ̀ fún òun ní sàkà lórí ẹ̀mí ní báyìí sọ́dà lẹ́ẹ̀kún sàárà ilẹ̀ ló gbà wọlé takọ́lẹ̀ Abubakar radiyallahu anhu sọ àbàdáadáa ni Abubakar Siddiq Abubakar wá pé èrè ànẹ́bí bí a bí a ń tẹ́wọ́ mi ipò yá ipò bàbá tó wà fún mi yá Rasulullah ìwò jísọ́lọ́ mẹ́rin alẹ́mẹ́ndù iya min tilkal abwab min dawrati falam yudaha min tilkal abwab kulliha oníbóyàwó ààlè sọ̀rọ̀ ǹjẹ́ kan wá táyẹ̀ pé bá gbogbo lẹ̀kún náà lókù tẹ́bí níbi lẹ̀kún ní wọ́n pè iṣẹ́ ẹ̀dà tó bẹ̀ níbi náà iṣẹ́ ẹ̀dà tó bẹ̀ lọ́rùn náà ǹjẹ́ kan wá tẹ́lẹ̀ pé bẹ́ẹ̀ aníbiwá òpin nǹkan tọ́bẹ̀dẹ̀ ìyàwó èèyàn bẹ gbogbo lẹ̀kún táàrí wọ́n pè wá yóò sì sí oore gba gbogbo lẹ̀kún náà ipò ní wọ́n gbà wọlé aníbiwá ní wọ́n á rí tí wọ́n ti tẹ́kún lọ nínú awájú wọ́n rán kẹ́kọ̀ọ́ olùgbé nínú èmi ànẹ́bì ẹ̀rọ pípọ̀ àkùbá ọ̀nà ìmọ̀ bẹ ní ẹni tí wọ́n pè bá gbogbo lẹ̀kún náà ní nítorí pé gbogbo ọ̀rẹ́ tí wọ́n ṣe lẹ́ni tó ṣe ní pé mádùúgbò lẹ́yìn ni wọ́n wá ìyọnu ọlọ́run. Wallahu bima ta'maluna basir. Wallahu bima ta'maluna basir. Ọba fẹ́ ṣe nǹkan dákùnbìyànjú àníyàn lọ́lọ́ fẹ́ wọ́ ṣe nítorí ọlọ́run wọ́n ìyọnu ọlọ́run mẹ́wàá ìyọnu èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní sórí nítorí pé kó tó ń balẹ̀ lọ́nà sí ẹ̀rí sáré ilé ní kúta mọ́ ṣe lájàṣẹ́ ọjọ́ àkiri Nàìjíríà náà òpó òkúté tọ́kù bá wá kú ọmọlópó àpí nǹkan fún ìwò gbogbo ilẹ̀ àdá ìwọlẹ̀ pápò èyí tẹ́ ẹgbáyé tí bá ti jọ méjì orin tí a kò mọ́rùn mọ́rùn lọ́wọ́ yìí sáà ní pàṣípàrọ̀ lè ṣe Wallahu bima
fún wọn torí ọlọ́run ọfún wọn tó rà tẹ̀ pé ìyá láwọn yìí nígbà mo fẹ́ lọ Mọ́kà ó léye tèmi náà fún nígbà tèmi náà fẹ́ lọ ní sọ́wọ́n pé ní sì jáde ìyá kìíní lọ fún lápò mọ́rùn òun náà bá fún owó yẹn ní kúrò láwọn tó ọmọ bóyá àti ilé fún. àwa sọ ní fáàrí pé ẹni ẹ̀ bá fún ni lówó bẹ́ẹ̀ mọ̀ pé èèyàn máa ń tọ́jú ẹ̀ ní o wọ́n padà sọ fún gbà orí tiẹ̀ náà bá dé o sàárà àkọ́ lè yìn nìmọ́ sàárà àkọ́ kí ló dé dáa ní ìsìnkú tó yọ bẹ́ẹ̀ sí pé ẹ̀dẹ̀ àǹfààní ara wa la mọ́ retí náà ká tó sì wù. láàrin náà bá pé òṣìṣẹ́ àánú rẹ̀ sẹ́lẹ̀ yìí pé bá fún ní ìṣòro ìgbìmọ̀ bá ní ìṣòro sílẹ̀ yìí fún mi láàrin ilẹ̀ àìlọ́wọ́ ọ̀wọ́ ìyọnu ọlọ́run wà والله بما تعملون بصير والله بما تعملون بصير ọ̀rẹ́ ni èmi ọlọ́run bí máa jẹ́ àmẹ́nu rẹ̀ bá sí nígbà gbogbo ń tẹ̀ ṣe níṣẹ́ ẹ̀kọ́ pàdé sí mi mọ́ orí mọ́ mẹ́sàn tí sọ fún yín. والله بما تعملون بصير والله بما تعملون بصير أيود أحدكم أن تكون له جنات من نخيل وعناب تجري من تحتها الأنهار له فيها من كل ثمرات وأصابه الكبار وله ذرية ضعفاء فأصابها عصاهم كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون الله لكم آيات لعلكم تتفكرون. ìjọba àgbà lọ́dọ̀ rẹ̀ ni pé àmọ̀dọ́nà ti rẹ̀ iṣan ọrùn ẹ̀yà. أَوَيَأَنْ يَوَدُّ أَحَدُكُمْ أَنْ تَكُونَ لَهُ جَنَّةٌ مِّن نَخِيلٍ وَأَعْنَابٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ اللَّهُ فِيهَا مِن كُلِّ ثَمَرَاتٍ وَأَصَابَهُ الْكِبَارُ وَاللَّهُ